fún ẹ̀ka àbọ̀pọ̀lá lẹ́ẹ̀kan sí ààfin Olúráyè Adétúnjí àbáwọn ọlọ́kọ̀ akọ̀wé yẹn máa bá wọn. àwa nìyẹn o. sà àárọ̀ ẹ̀ la gbọ́ pé àbáwọ̀ ìjà láàárọ̀ ǹjẹ́ lè fún wa ní nǹkan méjì tó ṣẹlẹ̀ láàárọ̀. n tó ṣẹlẹ̀ ni pé ní déédéé aago kan òru òun ni kábíyèsí wájà wọ́n wà ní hospital aládàáni tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní nǹkan bí aago mẹ́sàn-án wá gbé ọkọ̀ ńbẹ̀ lọ sí University College Hospital nìbàdàn ní ẹ̀yìn wákàtí mẹ́rin ní aago kan òun ni wọ́n wájà ọjọ́ orí wọn jẹ́ ọdún mẹ́tàléní àádọ́rùn which is 93 kí ọlọ́run kó bá tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. kódà wọn ti lò tó nǹkan bí ọjọ́ mélòó ní ilé ìwòsàn tó jẹ́ ilé ìwòsàn tó jẹ́ taládàáni ká tó dúkàn gbé lọ sí ilé ìkọ̀sẹ́ ìṣègùn òyìnbó. briefly náà ni kìí ṣe bí ijọ́ márùn-ún ijọ́ mẹ́fà. náà ti lò ń bẹ́ẹ̀. kódà ojú ò ní tì í. tọ́ a rí àwọn ìròyìn kan tí ò fẹsẹ̀ múlẹ̀ tó ń káàkiri pé àbí a bá kó àwọn COVID-19. tó bá kó àrùn kòró COVID-19 wà ní gbé wọn wá sínú ilé. tó bá ní àrùn kòró COVID-19 ṣe gbogbo wa tá à ń sọ táwa bí tó bá ká àrùn kòró COVID-19 ṣe wọn ní gbé wọn wá sí kiri náà ẹ tó bá ní COVID-19 wọn yìí gbé wá sínú ilé. àbáwọn ọlọ́kọ̀ ẹ ṣe gan ẹkú ọ̀run. àwa nìyẹn tiwa náà ní tí yàrá ìlágbára ọlọ́run kò rí jẹun. bí ìgbà wo wà ní ètò ìsìnkú. aago 4 torí pé mùsùlùmí ni wọ́n. so aago 4 láàsìn bàbá wa Sàlíù Adétúnjí. ẹ ṣe gan. tọ́ ààfin ọba náà la ṣe wáyé níbi tí a ti rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn oníṣẹ́ ìjọba gbogbo àwọn ọmọ Ìbàdàn pátá nílé dúró fún wọn ti pé sí ààfin láti fún ọba ní àdúrà ìgbẹ̀yìn. bákan náà láti tọ́ ti ń gbẹ́ ibi tí àwọn fẹ́ sùn sí. nígbà tí nǹkan tí àbáwọ̀ ọlọ́kọ̀ sọ wọ́n ní níbi ọjọ́ márùn-ún sẹ́yìn láti gbé àbáwá Sàlíù Adétúnjí lọ sí ilé ìwòsàn aládàáni kí wọ́n tó bá gbé wọn lọ sí ilé ìwòsàn UCH tí wọ́n ti wá wàjà. sàbí àbáwá Sàlíù Adétúnjí làwọn àwọn tó ń gbẹ́lẹ̀. a sì wà ní ààfin Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ọba Sàlíù Adétúnjí tí bàbá wa sì wàjà ní àárọ̀ lẹ́yìn tí wọ́n yọ ọjọ́ márùn-ún nílé ìwòsàn. wọ́n ní bí aago kan ní àárọ̀ ní bàbá wa Sàlíù Adétúnjí wọ́n lé ibi tí àgbà rè ibi tó fẹ́ ṣe bàbá wa Sàlíù Adétúnjí náà wọ́n ti ń bẹ̀ kí Ọlọ́run bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. mọ̀lẹ́bí ọ̀rẹ́ ará àwọn ìjọba pátá wọ́n ti pé sí ààfin láti fún àbáwá Sàlíù ní àdúrà ìgbẹ̀yìn. wọ́n ní gẹ́gẹ́ bí aago 4 ọ̀sán òní náà ni wọ́n máa fẹ́ àbáwá Sàlíù tó máa gbé wọn síbi tó wọ́n sì sí aago 4 yìí gẹ́gẹ́ bí ẹ̀sìn mùsùlùmí ó ṣe pẹ̀ láàyè. àbáwá Sàlíù jẹ́ mùsùlùmí òdodo tí wọ́n sì mọ̀ ní nílòpọ̀.
ọ ní dédé aago 4 lónìí báyìí ni àwọn náà wọ́n máa gbé wọn sínú ìtẹ́ láti tẹ́ wọn sí ibi tí wọ́n fẹ́ sùn. Ẹ kọ́ bẹ́ẹ̀.